ó rọrùn fún mi láti darí àwọn màálùú mi ju àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ. Buhari ló sọ bẹ́ẹ̀. Ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ti sọ pé ó rọrùn gidi fóun láti máa darí àwọn ẹran ọ̀sìn ohun gbogbo tó wà nílùú Daura nípínlẹ̀ Katsina ju àwọn ará orílẹ̀-èdè Nàìjíríà lọ. Ó ní ohun kan tó dájú ni pé òun yóò dín àwọn ẹran àgùntàn àti màálù gbogbo tóun ní nínú àgbò òun kù jọjọ. Ó lóun kò lè rówó bí ìgbà tóun wà nípò àṣẹ orílẹ̀-èdè yìí láti máa fi bọ́ gbogbo wọn lọ. Buhari sọ̀rọ̀ náà di mímọ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2023 yìí nílùú Àbújá lákòókò tí wọ́n ń ṣètò àpèjẹ pàtàkì kan tí wọ́n ń pè ní Gala Night fún un. Buhari sọ pé mò ń padà sílùú mi ní Daura nípínlẹ̀ Katsina níbi tí àwọn ẹran mi gbogbo ti ń dúró dè mí. Ohun kan tó dá mi lójú ni pé ó rọrùn fún mi láti máa darí àwọn ẹran náà ju àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ ní gbogbo ọ̀nà. Màá dín àwọn ẹran náà kù jọjọ báyìí. Ìdí ni pé mi ò lè rówó láti máa fi bọ́ gbogbo wọn gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe nígbà tí mo fi wà lẹ́nu iṣẹ́ ìjọba orílẹ̀-èdè yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.